ẹ mọ̀ tún súnmọ́ bí o ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ àwọn àṣírí tuntun àwọn àṣírí lóríṣiríṣi nípa àwọn alàgbà àjọ àtàwọn olóṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà wòlíì Marcus Tibetan wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ti tú àwọn àṣírí lọ́lọ́kan òjọ̀kan nípa àwọn pastors wọ́n dárúkọ àwọn pastors tó lórúkọ lórílẹ̀‐èdè yìí bíi pastor Adeboye prophet Ayọ̀délé bàbá bíṣọ̀pù Oyedepo àti ìjọ MFM ó lágbára o ìran yìí nǹkan kì í nú ẹ̀ o kí ni tí wòlíì Marcus Tibetan ní ó pa prophet Ayọ̀délé papọ̀ mọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò gómìnà Seyi Makinde bó lọ̀rọ̀ igan bó ló ṣe kan Ooni of Ife kí ló dé tí prophet Marcus Tibetan fi ní prophet Ayọ̀délé ní láti dáwọ́ iṣẹ́ ìránṣẹ́ dúró ìyẹn iṣẹ́ prophecy wọn náà ní láti dáwọ́ ẹ̀ dúró ní kíákíá kí nǹkan kan má bàa ṣẹlẹ̀ sí wọn. fọ́nrán ikú o nǹkan kí sẹ́sẹ̀ ràgó ẹ̀yin èèyàn ẹ tún bá ń wá nǹkan fìdílé ẹ bá ń fi kalẹ̀ sí ká tún jọ gbé fọ́nrán yìí yẹ̀ wò. ẹ má wàá gbàgbé láti máa bá mi follow DigiNaija online TV lórí Facebook link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like kẹsì máa share fídíò yìí kó máa lọ káàkiri láì wá nígbà wá lákòókò ẹ jẹ́ ń gbé fọ́nrán wòlíì Marcus Tibetan wọlé ká tó gbọ́ àwọn àṣírí tó lẹ́tìkẹ́ tó lékenkà tí wọ́n tún tú nípa àwọn alàgbà ìjọ àtàwọn olóṣèlú lórílẹ̀‐èdè kẹ̀sì máa fèrò tiyín nípa ìsí kọ́mẹ̀ntì fọ́nrán òun rèé ẹ jẹ́ àjọ wò. kò sí ìmọ̀ tó ń ṣẹ̀fẹ́ ṣe ẹnu wọn ti kó bá wọn ẹnu ti kó bá general overseer ẹnu ti kó bá pásítọ̀ ẹnu ti kó bá bàálù ẹnu ti kó bá wòlíì ẹnu ti kó bá àwọn tẹ̀lẹ́tì lé lọ́wọ́ ẹ̀ a ti gbé nítorí pé a jẹ́ aláìmọ̀ ètè mo dẹ̀ tí wọ́n wà láàrin àwọn kíni àwọn aláìmọ̀ ètè ní Celestia ní Redeem ní Deeper Life ní Roman Catholic Church a ti wà láàrin àwọn aláìmọ̀ àwọn ẹlẹ́nu rírùn ètè àwọn ẹlẹ́nu bọ̀ọ̀lì bẹ́ni pé wọ́n ti sún tán nǹkan tó lọ́wọ́ òun wọ́n ti sọ. But when you look at the book of Deuteronomy 8 and Deuteronomy 18 from verse 16. ọba gbé ẹ̀ṣẹ̀ wá níbi àpáta yìí tí olúwa ti gba all the time ó lọ òun rere torí ẹ lè báyọ̀ sùkú ọwọ́ yín ò mọ́ ọjọ́ méje mẹ́ta ni máa ní kẹ́ máa yára yín sí mímọ́ ẹ lè yára sí mímọ́ ẹ lè yára sí mímọ́ ẹ láti gbé jáàkì sẹ́gbẹ̀ẹ́ kẹ́ tó wa mọ́tò jáde tí táyà ò bá wá jò ń kọ́ hallelujah bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ọ wípé ṣe mọ́ ti ní wọ̀n ní wá bẹ́ẹ̀ nìkan nínú àwọn olórí wa ní Nàìjíríà pásítọ̀ Adébóyè sọ pé lóun bá jẹ́ Ọlọ́run mu tíì Ọlọ́run sọ̀kalẹ̀ sínú ọgbà Rìdíìmù bí tó ti balẹ̀ onílẹ̀ tipátipá tó kọ́ mọ́túárì tó kọ́ gbogbo ẹ̀sìn tó lọ́wọ́ lọ́wọ́ gbowó nù ń bọ́ lọ́run mu tíì ẹ bá bàbá yìí sọ̀rọ̀ oúnjẹgo kọjá yẹ jù bẹ́ẹ̀ni ó tún ló ń gba first fruit lọ́wọ́ àwọn èèyàn kí ló ń gbà fún kí ló fi ṣe ọdún tó ti ń gbà kí ló fi rà first what first fruit ò lè jáde January àbíkàn calculate dáadáa àwọn pásítọ̀ wọ̀nyí first fruit Adébóyè gbà tó yẹ dé gbogbo àtàwọn pọ́síkọ́sì àyígbà yìí first fruit number first one they force the money out of these people's hand. These people they are wretched people. They are not as rich as them. Then they are ruining general overseer. They ruin the hope of these people. They are not rulers, but ruin their hope. Because when you plant a galva in January, when you plant maize in January, when you plant cashew in January, when you plant even like the simplest cash crop, okra, it cannot be ready in between 3 months. Then why are you not putting knife on my neck? On January said I should bring the first fruit. Nothing has been produced. You are collecting this money from me when nothing has been produced. These are just man-made punishments from the world, from all these tax masters. And when you look at the book of Jeremiah 6, Jeremiah 5, Jeremiah 5 from verse 18, then Jeremiah 6 from 21, he said, amongst my people, they are devilish people. Only now I am going hallelujah. Hallelujah. Oh, mama ṣe fẹ́ sanwó ilé. Oh, mama ṣe fẹ́ sanwó school. Ẹsẹ̀ náà náà fi rìn débi tó wà yẹn. Wàá tún kọjá lára wọn gbà tí wọ́n kúkú kúrò ní káàmpù mọ́.
ìyẹn mountain of fire inú káàmù ń bẹ̀lẹ̀ ń gbé ẹ ti kọ́ lórí èmi ẹ ti mọ́wọ́ wọn kọ́ lórí tó sára rí bí òjò á tún pa wọ́n nígbà tó ń tó sí gate review òjò á tún pa wọ́n ní gate mountain of fire òjò á tún pa wọ́n ní gate Oyedepo ẹjọ́ ní ìlú kan yìí náà ìlú tó ti jọ bí wa tí bàbá wa jọ bí wa sí òyìnbó lò wọ́n fi wálẹ̀ èèyàn dúdú yìí lò wọ́n fẹ́ fi wálẹ̀ wọ́n fẹ́ gbé wa sínú pósí hallelujah hallelujah first fruit kẹ jìbìtì ní tálà wọ́n wá san tí wọ́n fún bẹ́ẹ̀ nígbà wo náà fẹ́ lọ kó first fruit rí jíṣẹ́ fọlọ́hún ó dẹ̀ sọ fún wa lọ́jọ́ yàrá láàgbọ́ o pé ìwọ tó fẹ́ bá Jésù lọ gba Jésù gbọ́ kó sì bọ́ sínú ayọ̀ rẹ gba Jésù gbọ́ kó ṣe kí ni ayọ̀ yẹn ẹ̀kan náà ni kó bọ́ sínú ayọ̀ rẹ ṣùgbọ́n àwọn tó mú mọ́lẹ̀ wọ̀nyí kí ló ṣẹlẹ̀ nígbà táwọn kò mọ̀ pa Ọlọ́run lágbára ni ayé ogun ẹ̀ṣẹ̀ mọ́ wọn lójú ẹ wá bá wa fìyìn fún Ọlọ́run bàbá wa bàbá olóore ọgbẹ́ yẹ ọ́ nínú ọdún yá wá yóò gbé ọ̀gá wọ Ọlọ́run wa àwa yóò gbé ọ̀gá Ọlọ́run wa àwa yóò gbé ọ̀gá wọ Ọlọ́run wa ju gbogbo òrìṣà tí ń bẹ láàyè ogun tó ti kúrò kò lè gbé ọ̀gá àwọn táyé ti pa kò lè gbé ọ̀gá àwọn tó ń gbé àwẹ̀ lé lọ́wọ́ for another 30 days kò lè gbé ọ̀gá Ọlọ́run ò fẹ́ àwẹ̀. Isaiah 58 from verse 6 to down láti verse 6 lọ sísàlẹ̀ ó ní kì í ṣe irú àwẹ̀mù yìí ni mo fẹ́ kì í ṣe irú àwẹ̀mù yìí ni mo fẹ́ lọ́dọọdún àwọn bíbí yìí bẹ̀ ń kú wọ́n bẹ̀ ń láìsàn ó bẹ̀ wá wọn lọ lẹ́gbọ́n free medical tí wọ́n lẹ̀ náà ká hallelujah àwẹ̀ tí mo yàn fún lélẹ́yìí. Ká jẹ́ kí aninilára kó lọ lọ́fẹ̀ẹ́ láti já gbogbo àjàgà. Àti kí o ní ó mú àwọn òkòtò tí ó ti sóde wá sí ilé rẹ̀. Nígbà tí wọ́n bá rí àárín ìwò. Tó bá rí àárín ìwò, àwọn tí ìyà ń jẹ, àwọn tí ò lè ṣe láìsí ní kórè. Àwọn tí ò lè fẹ́ láti ò lè tẹ̀lé ní December fún wọn ní nǹkan. Yes. Mo tí ẹ̀ ní hallelujah àtẹ̀dẹ́bẹ̀ wọ̀nyẹn hallelujah àti gbé nípa kíni nípa ọ̀rọ̀. Our utterances has pulled down our greatness. We lie too much. All Nigerian politicians lie too much. All Nigerian general overseers lie too much. All Nigerian pastors lie too much. Can you listen to somebody who said, everybody should raise up his phone. You are going to get an alert. You are going to get an alert. Raise up your phone and put on your phone on. Mother, with the little education you have, can you have any alert when you didn't have an account there? These are what Nigerian general overseers and pastors are doing freely every day. But the threat that you tell them is going to be done for. They are going to be what? They are going to ask them. And they are going to enter trouble. And they are going to be punished for this because they have used their mouth for something wrong. For a pastor to tell you, the body of my wife is today. The body of my wife is today. Then he's going to enter the place and take money. Then they now open the box, all full of what? Money. He said, that's your gift for what? For your body. Those are Nigerian general overseers. Though you worry, they can do that there. You know what is making them happy? The politician who has stolen the money, they kept this money in the account of those churches. That's where they kept those money. So they have their own percentage. And if they eventually now even spend the whole money, nobody will ask them. You remember a young lady when they said, give power to the youth, give power to young lady, young man. The youngest minister was a thief, born by a thief, taught by a thief, worshipped in the church of a thief.
Yes. Hallelujah. James 3 verse 8. Kí ló sọ yìí? Ahọ́n yìí ni ẹnikẹ́ni ò lè gbé ni. Hallelujah. Alàgbà bá ń kọ́ lọ lọ́lá. Bẹ́ẹ̀ ni ó fọtílẹ̀ lójoojúmọ́ bí aṣíwú bí wèrè. Ahọ́n mi ẹnì kankan ò lè tù. Hallelujah. Ẹ̀yẹ́ ni bàbá tó lọ́tí lọ́wọ́ nǹkan tí mọ́tò pa nǹkan dùn lórí òun. Gbàdó bí after 1 hour tójú ẹ̀ ká tàbí ìwé yẹn hàn lóǹkọ́ ló ń sọ. Ọtí ò dá o. Òun ní àwa fi ń yin Olúwa. Òun ní a fi bú ènìyàn. Tí a dá ní àwòrán Ọlọ́run. Láti ẹni kan náà yí mi àti èbí ti jáde wá. Ẹ̀yin ará mi, nǹkan wọ̀nyí. Orí bẹ́ẹ̀. Nísìkò a lè sun omi tútù. Hallelujah. Ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn àgbàrin bí ìmọ̀ àgbà Celestia. Ẹ̀bẹ̀ lọ́wọ́ bàálù, ẹ̀bẹ̀ lọ́wọ́ Ooni Of Ife. Kí ló dì lé ọ̀rọ̀ aláàfin fún tí ó fẹ́ jà láàfin ni? Tí ó fẹ́ parí gómìnà kó tó lọ jà láàfin ni? Hallelujah. Bẹ́ńkì ló kan Ayọ̀délé. Ọládìgbò ló nípa ọ̀rọ̀ aláàfin. Torí gbójọ́ rẹ̀ Ọbásanjọ́. Bẹ́ẹ̀ni òun ló gbé òun ló sọ orúkọ Dàpọ̀ Abíọ́yè gọ́vùnà Ọ̀yọ́ state. Seyi Makinde òun ló sọ lórúkọ ní kékeré. Bàbá àwọn méjèèjì ọ̀rẹ́ ni téèyàn ní í ṣe pẹ̀lú àtìyàn aláàfin. Ṣé o sì ní í ṣe pẹ̀lú yẹn jà? Do the right thing. He's a young boy who will now be the aláàfin. And they give you all the discretion of the person. And if you are confused, come to Elisha in the night. Bring their name. I will show you who is the aláàfin. Àfọ̀bàjẹ́ ńlá náà wà níbí. Because he said in the book of 1 Samuel 16, 1-10. Ó ní lọ kó gbogbo wọn wá. Lọ kó gbogbo ọmọ rẹ̀ wá. Bẹ̀rẹ̀ ìfọ́dẹ̀ kó wọn wá. Wọ́n gbọ́sọ ńláńláńláńlá. Ó ní ọba òtí ìṣègùn òtí ìṣúlẹ̀ àyìn wọn. 1 Samuel 16 from verse 4-10. Then why do you call Adeladigbo? Why are you taking them to the house of the? Why are you calling Badegesu? Why are you calling all these people there? Bring their name here. Bring the name here. I will pick for you. Then Ayọ̀délé, he's still at it now. He's playing with blindness. Wọ́n ló máa follow you. He's playing with what? With blindness. Because he's misleading people. He should stop prophecy. He's not a prophet. Ó lágbára o, ọ̀rọ̀ lẹ́gbọ́n látẹnu bàbá wòlíì Marcus Tibetan yìí tí wọ́n tutù nípa àwọn alàgbà ìjọ lórílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn olóṣèlú, àwọn ìkàn nínú àwọn olóṣèlú wa lórílẹ̀‐èdè yìí. Kí lè ro tiyín, ojú wo lẹ́yìn fi wo gbogbo ọ̀rọ̀ tí wòlíì yìí tutù kalẹ̀? Ẹ máa bá mi jù sí comment. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija Online TV lórí Facebook. Link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ máa like kẹsì máa bá mi share kó máa lọ káàkiri lórí ayélujára. Ká tún pàdé láyọ̀ àtàlàáfíà. Ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.